ẹ káàbọ̀ mà. ẹ pẹ́ díẹ̀ o kí ló dé. ó dọ̀ pé ẹ ti pọ̀ jù. Ok àwọn èèyàn sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹ bá súnmọ́ wájú dáadáa. ọ̀nà yìí méjèèjì ta lẹ̀rù ń bà ọkọ ní ìyàwó ní ta lẹ̀rù ń bà mo tẹ̀ kọ́ fẹ́ mẹ́tẹ́rù ń bà kí n tó sọ kankan. Alhaji ọkọ àti ìyàwó kẹ. ọkọ àti ìyàwó kọ́ ẹ bímọ fún wọn. mo bímọ fún bàbá àwọn ọmọ mi ni ó ti jáwé kọ sílẹ̀ fún mi. ọmọ mélòó. ọmọ 3 ọkùnrin. lẹbi fún wọn. bẹ́ẹ̀ni. ọkọ àti ìyàwó kọ́ ọkọ àti ìyàwó ní wàá pè yín sálẹ̀ ní pè yín. bàbá ọmọ. ok bàbá ọmọ àti. ẹ súnmọ́ wájú dáadáa kí ló dé. ẹ sọ àdórí kodò bí ọ̀pẹ tinubu ẹ jẹ́ túraká o ọmọ Nàìjíríà. yín dà sọ wà ń bí. pẹ̀lú gọlọ́n ó wá pẹ̀lú mi. ẹ̀rí yín dà sọ wà ń bí. ẹ pè mí kí mẹ́rin kankan wá mo gbọ́ program àwọn èèyàn pè mí jẹta wọ́n pariwo program yìí lọ́sàn jẹta ẹ pè mí mo dé ń pè láti jẹta yẹn wọn pí kọ́ mi. ọ̀sán jẹta báwo. ní jẹrin bóyá jẹrin ni ẹnìkan pè mí kan sọ ń pọ́nyìn ọ̀rọ̀ yẹn ní báwọn ṣe investigation lórí àwọn kankan pé ṣe mo gbọ́ mo lémi ò gbọ́ wọ́n sọ pè mí bí mo ní wọn pè mí. ok ṣe ẹ lẹ́rìí ẹ tí ìbírú ẹ̀rí tí mo fẹ́ ọtọ́ níbi tá a ti mẹ́jọ lọ gan ọ̀rọ̀ tí ìdébẹ̀ Alhaji ẹ máa gbọ́ ẹ tí ìbéèrè ẹ̀rí kankan lọ́wọ́ mi ẹ máa gbọ́ ẹ̀rí ló dáa jù fún gbogbo nǹkan. bẹ́ẹ̀ ni bóyá rú ẹ̀rí pọ̀ lọ́wọ́ mi tí mo tẹ́ bá bí mi tí mo lè provide tí mo sọ pé tí mo fẹ́ sọ tí mo fẹ́ bí ni pé tí ẹ bá ní ẹ ṣé gbogbo ẹ̀rí yín tọrọ bá tí ẹ bá sọ A táwọn sọ B àbáwọn sọ B ẹ̀yin sọ A tí ẹ wá ń jiyàn ṣé gbogbo ẹ ti ní àwọn ẹ̀rí tẹ́ ẹ lè fi lẹ̀ tó yẹ pé yóò wò báyìí yóò ṣe A tó bá jẹ́ pọ́ wà tí ò sí bí ẹ má wọ̀rí tó bá jẹ́ pé kò sí rárá ẹ jẹ́ a mọ̀. ní Alhaji ṣe mọ̀ pé ọ̀rọ̀ tá gbé wá pípọ̀ èyí tó sì gbé wá gan tó jẹ́ odidi ọ̀rọ̀ àti ìbọnú débẹ̀ ṣùgbọ́n ìkankan ló máa bí ìkankan ibi ìdí ọ̀rọ̀ lèmi ti bẹ̀rẹ̀ jẹ́ mo ò gbàgbé kan tí mo sọ mo bá dọ́rọ̀ Àkúrẹ́ ẹ máa gbọ́ but irú ẹ̀rí tẹ́ fẹ́ Alhaji. ẹ máa gbọ́ ẹ gbọ́ mi òfin wà lórí ètò yìí lálẹ́ òfin àkọ́kọ́ ni pé àwọn tọ́rọ̀ yìí ọba kàn tọ́jà àwọn èèyàn yín kò gbọ́dọ̀ dákọ̀ wọn henceforth àwọn tọ́rọ̀ yìí ọba kàn tọ́jà àwọn èèyàn tiẹ̀ náà ẹ̀yin náà mọ̀ dákọ̀ wọn. now ọ̀rọ̀ tí ó gbé wá gangan èyí tó gbóná ni pé ẹ̀ta ilé òun so ṣé ẹ̀rẹ̀ sọ́njọ́ ẹ pé òun kọ́ ló nílé. bẹ́ẹ̀ni. pé ẹ ta ilẹ̀ ìyá yín. ẹ kó tó di pé Alhaji gbàtẹ́ bí mi ẹni sọ pé mo ta ilé òun. bẹ́ẹ̀ni. ó tún wá sọ wípé wọ́n rojọ́ ìbẹ̀ pé wọ́n ní àwọn ọmọ àlè pé nígbà tó ń kúrò ló gbé mi lọ sí court. yà ìkejì ni pé ó ní àwọn ọmọ tẹ́ bí o ẹyọkan ní tòun. páwọn kan sọ fóun ẹyọkan ní tòun. wípé ẹyọkan ṣé àwọn Alhaji mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó lẹ́lẹ́rìí torí àwọn èèyàn ń gbọ́ mi ní máa go throughout of the world ni wọ́n ń gbọ́ wa báyìí mo dẹ̀ ka comment fúnra mo rí àwọn táwọn èèyàn sọ sí mi gẹ́gẹ́ bí obìnrin burúkú ọmọ Nàìjíríà mi ò kí n ṣe obìnrin burúkú ayọ̀ bá mi tẹ́ rí yìí tí n bá ti sọ̀rọ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ mo sọ fún Alhaji mo ní kò kìí ṣe kan tẹ̀lé gbọ́ ní ọ̀sẹ̀ méjì látijọ́ tó ọ̀rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ pè mí sí mi ọkàn investigate mi mo máa follow yín débi lady tó wá bí yín jẹta tó láti fẹ̀ gbogbo ẹ̀mí follow yín lórí program yín bọ̀ mi ò ẹ fà rí kẹ́ pè mí pé Búkì ò wá o ọ̀rọ̀ báyìí bí òun ṣe ń wá bí mi ọ̀rọ̀ púpọ̀ ẹ̀rọ ló ń wá. àǹtí Búkì dáàdi Alhaji. ṣé ẹ mọ̀ bóyá investigate yín gan bá ń tẹ abẹ́ ẹ mọ̀. Alhaji ní. ìtọ́pẹ̀ ní investigation is of 2 parts a lè investigate ẹ̀yin gangan unaware kẹ́ ẹ má mọ̀ so ká ti gate àwọn data wa ká wá máa fi tá a bá gate yẹn ká máa fi bí yín léèrè ẹlẹ́ẹ̀ka ọ̀kan nìyẹn ìkọ́wà tó yẹ pé ẹ̀yin gangan ó lè jẹ́ pé ẹ̀yin gangan láà investigate ẹ̀yin gangan tẹ́ ẹ̀ máa sọ nǹkan níta bá sọ fún wa yẹn á wà tọ́jú ẹ̀ nítorí náà bá sọ fún wa á wà tọ́jú ẹ̀ àwọn tẹ́ ẹ wá mẹ́nu bàgbà tí gbogbo yín jọ ń sọ yẹn á wà wá wọn lọ ṣé ẹ mọ̀ bóyá a ti rìn àwọn ìrìn kan ni ebi ṣe ẹ ti wá ni and wọ́n lè Oriyomi because Oriyomi bá ti lọ fúnra rẹ̀ kó fẹ́ ṣe investigate kéèsì ti wó wọ́n ti mọ̀ pé Oriyomi bá wá nìyí ó ti yé yín. àti ẹ ṣe mo understand yín ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí gbé wa mo rò bí kókó méjì ló lé gan bẹ́ẹ̀. méjì ni. ó dẹ̀ mention kẹta ní court torí tó yẹ pé bóyá. sẹ́rí court yẹn kọ̀ọ̀kan wá. tí ó bá jẹ́ pé Oriyomi Hamzat ó jẹ́ tí gbogbo ọmọ Nàìjíríà ó fà tí gbogbo èèyàn nífẹ̀ẹ́ yín gan tẹ́ ipá náà máa follow yín olóyè kí n wá o kó gbé mi lọ sí Oriyomi mi níyọjú kóòtù yẹn lẹ́ẹ̀ kó lọ ṣùgbọ́n wọn àtàn pariwo wípé wọ́n dárúkọ bàbá mi pé mo dàbí ẹni tí fẹ́ borúkọ bàbá mi jẹ́ ìpè ọmọ Sàlórò nígbàjọ Búkì Sàlórò
ariwo tí mo gbọ́ tí tó gba gbòòlù kan nìyẹn gbogbo. ok ṣé ìgbàjọ tiẹ̀ ní. ọmọ ìgbàjọ ni mí ọmọ olóyè ńlá bóyá sọ pé ọmọ Ìjẹ̀ṣà ni wá ipa ọmọ olóyè ńlá ni mí mi ò sọ ọmọ tó lè ìlú mi mo gbé mo ṣe dárúkọ mi àwọn tó àlùlé tó pọ̀ tí mo mi pé mi ni. ìtẹ́ ẹ̀sán tó ní ìdájọ́ fẹ́ sọ lónìí ẹ wo ẹ fi tán lẹ́ o. alájì mi ìsọ̀tàn ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ pé ọmọ àlè làwọn ọmọ làwọn kọ́ kóòtù ni ó gbé mi lọ sí kóòtù ní 2015 nígbà tó gbé mi dé ní kóòtù 2015 wọ́n bẹ̀rẹ̀ sí bàbá yẹn bí léèrè pé kí ló ṣẹlẹ̀ tó fi gbé mi wá pẹ̀lú ọmọ ike. àǹtí Búkì. dádì ọgbẹ́ tọrọ ti lè ṣe tọrọ ti lè yọ ọmọ Nàìjíríà. ayé yẹn ò ní sí. dádì ẹ lè rí wáyé ọjọ́ yẹn o I will not take that o. Alhaji kóòtù tó sọ pé tọpin wa níyà òun sọ̀rọ̀ kóòtù jẹjọ ó ní ó lòun lọ sí kóòtù ó ní pé òun á ní owó tẹ kó òun sọ òun ti san ṣe ìpàdájọ́ ò tí kú kóòtù dẹ̀ ṣì wà ń bẹ̀ owó tán ni kò san fẹ́mi jẹ́jọ́ ẹ̀pà gé ọ̀rọ̀ ni o torí gbọ́ ọmọ Nàìjíríà. ọ̀sán fún yín. kò sanwó kankan fún mi kóòtù wà bẹ́ẹ̀ kóòtù ò tí kú nígbà tí wọ́n dájọ́ ní January 5 àti lọ sí kóòtù gba ẹgbẹ́ mi wá kọ́rọ̀ yẹn má di wàhálà torí adájọ́ bí lè pé kí mo ṣe mú lọ́mọ oṣù méje lọ́wọ́ ó lóun ṣàṣe mọ́ ni wíwídà nípò tẹ̀ tí níyàwó mo rí gẹ́ẹ̀ kan lọ́dẹ̀ tó gbé wá sí kóòtù kan jọ wá ìyẹn gbọ́mọ lọ́wọ́ àdúgbò mi ní gẹ́ẹ̀ yẹn gbé Láràbà ní MTN. ṣe court wedding. ṣe court wedding ó lè gbé mi lọ sí customary court ó ní kó ṣe pinya adájọ́ wa sọ fún yín pé ọmọ tí mo gbé lọ́wọ́ wọ́n ti ẹ̀bẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ ló wá àwọn ẹ̀gbọ́n mi náà bẹ̀rẹ̀ onírà lòun ṣàṣemọ́ ni. tí ẹ mọ̀ pé mi ò ní test nípa ọ̀rọ̀ kóòtù yẹn sá. ẹ má bínú kóòtù ló bí ọ̀rọ̀ ilé o. ọ̀rọ̀ kóòtù kọ́ o. dáàdi kóòtù ló bí ọ̀rọ̀ ilé. no I disagree ọ̀rọ̀ kóòtù kọ́ o. ọ̀rọ̀ ẹ má gbọ́ mi ẹ gbọ́ mi. mo gbọ́ yín. something led to court. ẹ ti jọ ń gbé nǹkan kan lọ ṣẹlẹ̀ tẹ gbéra yín lọ kóòtù ẹ ṣe sùúrù ẹ mọ̀ gbọ́ sẹ́wárí kóòtù tẹ gbéra yín lọ yẹn kọ̀ wá kèmí torí pé ìlàsẹ̀ lórí nǹkan kan tán bá sọ ń kóòtù tó bá jẹ́ pé kóòtù sọ wípé lọ ìwọ Búkì o lọ ta lé yẹn ìnídá ló ń gbòde. ọ̀rọ̀ náà ti débẹ̀ báyìí máa sọ. ṣé kóòtù ló ní ẹ ta léhùn. kóòtù ló ní tí kóòtù sọ fún mi pé kó san owó fún mi. pé tí ọba sanwó kẹ lọ ta lé. wọn ò ní kí n lọ ta ilé owó tán ní kó san nígbà tí yá yìí pọ̀ Alhaji èmi ni mo ń gángan fúnra rẹ̀ pè mí ìyẹn Naim àìbá mi pè mí pé kí n lọ ta ilé kí n tẹ̀ kí àwọn ọmọ tí n bá parọ́ bóyá tó lọ. ẹ má ṣépè mo ṣépè lórí ojú ẹ má múlẹ̀ rárá o. ọ̀rọ̀ tó wà lẹ́yìn kọjá. ọkọ lóyún náà. ọba lamba. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti kọjá múlẹ̀ gidi ó ti pọ̀ gan. irọ́ ti fẹ́ pọ̀ rẹpẹtẹ o. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ayọ̀bá mi pè lójú àwọn láńlọ́ọ̀dù gan tàjọ kọ́lé pọ̀ nígbà tí mo sick pẹ̀lú ọmọ mẹ́ta wà nílẹ̀ àlè dìde. àwọn náà bàbá ń pè ẹ jọ̀ọ́ madam. Ayọ̀bá mi ló ní ẹ̀ta lẹ́yìn ẹ̀ka ẹ̀ta lẹ́yìn ẹ̀ka ẹ̀ fi tọ́jú àwọn ọmọ mi. fine that's point point yẹn wà tenable as a responsible man tí ò rówó fún yín tọ́jú àwọn ọmọ lùyìn láyà ó lè ní kẹ́ ẹ̀ ta lé kẹ́ ẹ̀ fi tọ́jú àwọn ọmọ there is nothing bad in that ṣùgbọ́n ǹjẹ́ ẹ̀rí kan wà tó báàkì ń tẹ́ ẹ sọ yẹn. ẹ̀rí wà ẹ̀rí tó wà ní pé olópè mi pé kí n ta lé nígbà tí ọ̀dọ̀ àwọn landlord tí mo sick wọ́n wá pé omi ìtẹ̀lẹ̀ dìde gan ṣàwọ̀ mi pé kí n wá wọ́n wá pè sáàrin mi wọ́n pè lórí fóònù zone 4 náà pè ní meeting. meeting landlord bẹ́ẹ̀ ni wọ́n pè ó dẹ̀ kọ́ ẹ wá sẹ́ẹ̀dì nọ́mbà mi ó wá sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀gbọ́n mi. meeting landlord ní zone 4. ó pè lójú gbogbo wọn. zone 4. so àwọn aná ti donate owó fún mi wọ́n pè ya kan ní àgbọ̀ríkọ honorable ni mọ̀mọ́ ẹ̀ ládùúgbò wa ìyá ẹ̀ ló volunteer ẹ̀ láti take care èmi àtàwọn ọmọ mi lọ́jọ́ mẹ́ta tó wà fún wa ní abẹ́rẹ́ àtògùn ẹnì kọ̀ọ̀kan náà 1,000 méjì ó jẹ́ 2,000. láńlọ́ọ̀dù ìyá yẹn náà. láńlọ́ọ̀dù ìyá yẹn ló tọ́jú wa lọ́jọ́ mẹ́ta ló tọ́jú wa nọ́ọ̀sì ni wọ́n gbàgbé orúkọ wọn. zone 4 ní Araba bẹ́ẹ̀ ni. àgbà tí Ayọ̀bá mi wá sẹ́ẹ̀dì nọ́mbà àwọn ẹ̀gbọ́n mi sí meeting ìmídẹ́lẹ̀ àwọn píntì pé àwọn ẹ̀gbọ́n mi pé àbúrò yìí ti fẹ́ kú síbí o ọ̀pọ̀ ẹ̀ ló sẹ́ẹ̀dì nọ́mbà yín sí àwọn bọ̀dá mi wà ń fẹ́ kò tí ì kú bọ̀dá mi wà ní kọ́tà máa lágbára máa sẹ́ǹsì bọ̀dá mi máa sẹ́ǹsì 5,000 sí mi nígbà yẹn àti gbà yẹn lélẹ́yìí àgúrò eégún tó ń jẹ́ àjíkẹ́ ẹ̀ mọ̀ ẹbí àwọn mítì náà lọ́dún kan tó bá rí màá sanwó ilé màá sanwó ọdẹ ẹ̀jàre màá sanwó iná. madam. Yes sir. ṣe rí olè ó níyàwó olè níyàwó gbogbo ẹ ti sọ àwọn story kan ní last week fine we agree àwọn èèyàn kan wà tí wọ́n máa tọ́jú ìyàwó dáadáa tọ́jú ilé dáadáa wọ́n wà àwọn èèyàn kan sì wà náà tó yẹ pé kódà bí wọ́n níjà Yorùbá mi lọ tí wọ́n ìtọ́jú ilé wọ́n wà ẹ ti jẹ́ ká mọ irú èèyàn tó jẹ́ ẹ ti establish
ìyẹn àti gbà bẹ́ẹ̀ yẹn we are not going there. nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ ti ta ilé yẹn. bẹ́ẹ̀ ni alájí mi. ó mú ọtí gan gidi tó mu títọ́ ẹ̀wọ́wọ́ mi ó nà mí tá nà mí lánàá dojú bolẹ̀ ìdí tó kéré jù náà mọ̀ mi ẹ pè wọ́n lórí fóònù lórí ètò kọ́ bá yín sọ̀rọ̀. ok ó máa mutí bóyá gbà tó mutí yóò tán ló ní kẹ́ ẹ tà á. ẹ pé. now kí ló dé tẹ́ ẹ gbà approval lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ tó tà. mo gbà approval lọ́wọ́ ẹ̀. why. mo gbà lọ́wọ́ rẹ̀ mo pè é. kí ló dé. mo pè pé ìwọ ló ní ká ta lé mo tẹ̀ ẹ́ mi máa ń bẹ ni torí mi ìfẹ́ kún òní ọkọ mo sọ pé mo ti ọkọ fọkàn kan rí mi ìwà fẹ́ filẹ̀ tí mo fi lè dúró láti 2016. kí ló dé tẹ́ ẹ dúró de. mo dúró mo ń bẹ ni. kí ló dé tẹ́ ẹ dúró de approval kẹ́ ẹ tó ta lé. mo pọ́n ló fi wá sílẹ̀ ńlé àwòtọ́ àjọkọ́lé ni bó ló fi wá sílẹ̀ ńlé mi ìdẹ fẹ́ kọ́kọ́ mi gbogbo àmọ́ sọ́nkọ́ tí wọ́n adájọ́ sunkún lórí ọ̀rọ̀ yìí mo ní mi fẹ́ kọ́kọ́ mi ìfẹ́ mọ́kọ́ kiri tó lẹ́ lọ jẹ́ kí n dúró kò sẹ́tì mi ṣé yàrá àgbàlá tó ẹni tó mọ̀ mi mo dín iṣu mo kiri ẹmu débìdé pa ọmọ mi lọ sí skul. it's alright it's alright o lọ́sà ni ẹ̀ta ní kẹ́ tó ta. òun ló ní kí n ta ó lóun lówó tó fẹ́ fi tọ́jú àwọn ọmọ ó ti ẹ̀tọ́ kan sọ fún mi pélé kan wà lólódó pé kí n jẹ́ ká ta. tí ọba ní kẹ́ ta ẹ̀ níta bí. bí ní àtọ́wà ní kí n ta máa ṣùgbọ́n àánú yà á ti pé tírẹ́tì pọ̀ fún mi kò sí gángan kan bí wọ́n fi tẹ́kì àwọn ọmọ tí kọ́kọ́ kiri kò sí yàtọ̀ sí bàbá mi lẹ́gbọ́n àbúrò mi. ọkùnrin tẹ dúró de láti tàṣẹ bẹ́yìn lẹ́ni lẹ́yìn. èmi ni mo ní mi ìfẹ́ kí lèmi dàrú mo dẹ̀ ń bẹ̀bẹ̀ pé kó jọ kó padà wá sílé kó ló ta wọn mẹ́ adájọ́ sọ fún wa láìmọ̀ ìgbéyàwó tó ti túká tó yẹ kó tún parí ìjà wọn lẹ́yìn. mo lẹ ti rówó tẹ fi kọ́lé yẹn. mo sọ fún yín pé àjọ èmi ni mo ní owó tó fi kọ́lé tà fún ara ilẹ̀. níbo lẹ ti rí. èmi mo sọ wípé mo ta ilẹ̀ mọ́mì mi. níbo ilẹ̀ yẹn wà. apẹtẹ ni ilẹ̀ yẹn wà nígbà yẹn lọ́n. èló lẹ ta. mo 3.8 million ni. how many plots how many acres. two plots tẹ ní ó dẹ̀ wà láàrin ìgboro. níbo ló wà gangan lápẹtẹ. ó wà ní area àwọ̀tán yẹn ni màá ṣe rántí ibẹ̀ torí ọ̀rẹ́ mọ́mì mi gan tó ẹ pé wúmà ìwà láàyè nínú Ìbàdàn ọ̀rẹ́ mọ́mì mi ni wọ́n jọ ra ilẹ̀ yẹn nígbà tí torí Ṣàngó mọ́mì tèmi. ọmọ mélòó ni mọ́mì yín bí. àwa mẹ́rin náà bí ṣùgbọ́n èmi ni àkọ́bí fún dáàdì tèmi mẹ́ta náà bí fọ́lọ́ dáàdì mi ìkan tó kù Ìlọrin ló ń gbé. ẹ̀yin nìkan lẹ wá ní owó lẹ̀ yẹn gbà tẹ́ ta. kódà ọ̀rọ̀ yìí ó ti bí wàhálà sílẹ̀ mi ì jẹ́ kí ìgbà tán fún mi ní ìwé ilẹ̀ wà lọ́wọ́ rẹ mọ́ mi ló fẹ́ mi ní ìwé ilẹ̀ torí mo jẹ́ nìkan sọ pé yá mi nífẹ̀ẹ́ sí gan. èmi náà mo láǹfààní àti mari kí mọ́mì mi tó kú torí ìgbà tí mo gboyún mo bímọ ọmọ yẹn pé bí oṣù méjì lọ́wọ́ mọ́mì mi kú bọ̀ kí mọ́mì mi tó kú ó nífẹ̀ẹ́ mi gan so wá ń pè mí àwọn àṣírí kan sọ fún mi ẹ̀kọ́ ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ so wá sọ pé kí n lọ bá ọ̀rẹ́ àwọn lẹ́gẹ́sì lọ́jọ́ ipe ó máa fún mi ní ìwé lọ bá wọn ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wọ́n jọra lẹ̀ náà ni mo lọ bá lẹ́gẹ́sì wá fún mi ní ìwé yẹn ó ní mọ́ mi sọ pé òní kàn gbé kémi kàn gbé ìwé yẹn fún pé àwọn àbúrò mi lélẹ̀ ìtọ́ one school wọ́n sì kéré mo dẹ̀ gbà wọ́n yẹn gbọ̀ngbà tí mo pàdé Ayọ̀bá mi nígbà tí mo pàdé tí mo sọ fún pé kò ṣe nǹkan lọ́wọ́ rẹ̀ ó gba owó yẹn lọ́wọ́ mi 3.8 million ló gbà lọ́wọ́ mi ó gbé rẹ̀ wà bíbí yìí ó lọ sí wọrí. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mẹ́rì lọ́wọ́. no mo yẹ pé ẹ ti bí mi irú ẹ̀rí àjí ẹ̀ bí mi irú ẹ̀rí. you have your evidence. ẹ̀rí pọ̀ sọ dábí pé òkè búkì o ẹ̀rí báyìí màá ní bóyá mo ní. ẹ jẹ́ ń wo ìwé ilẹ̀ yẹn. so ìwé ilẹ̀ kọ́ mo ní ẹ̀rí wà lọ́wọ́ mi bó ṣe máa gba owó lọ́wọ́ mi gbà yẹn tó bá lọ sí wọrí tí mo pé bọ́ǹbùrì ló lọ ń ṣe. ta lọ́ba yín ṣètò bẹ́ẹ̀ ṣe rí lẹ̀ yẹn ta. wọ́n mo pé tàn bá sọ pé àwọn fẹ́ ta nǹkan yìí mo fi lọ nígbà yẹn gan ti pẹ́ 2009 ni. 2009. tí mo ṣe pàdé ẹ̀ ní. 2009. ilẹ̀ tó dẹ̀ ti wà bẹ́ẹ̀ ti pẹ́ ni 29 gan mi ò débẹ̀ gan nísìn mi ò mọ ohun tó fi kọ́. ẹ mọ bẹ́ẹ̀ mọ́. mo lè mọ tracy síbẹ̀ 2009 lọ̀rọ̀ yẹn tá a ṣe pàdé tó kò tí ì pé bíi. iṣẹ́ kí ni ìyá yín ṣe. ọtí ni ìyá mi ń tà ní Ṣàngó ọtí ni wọ́n ń tà kó tó di pé ó jẹ́ pé Ọlọ́run. àwọn ọlọ́tí máa lówó lọ. so n tó ṣẹlẹ̀ ní alájí. mẹ́tẹ́ ìta lè fún. ẹni yẹn ó ti kúrò ní Nàìjíríà tó mú ẹni obìnrin kan gan ló mọ ẹni yẹn wá bá mi gbà yẹn pé èmi lórí mi náà fi lọ pé mo ní ìdòwò. kò wá sáwọn dọ́kúmẹ̀ntì kẹtẹ́ ti ẹ̀jọ́ kọwọ́ bọ̀ pé I now transfer the ownership of so portion of land. ìwé ilẹ̀ tẹ́mi rí bíi ìwé yẹn dàbí fáìlì báyìí náà gbé fẹ́ mi ìwé yẹn ni mo gbé fẹ́ nìyẹn tí mo kàn sáyẹ̀nsì nígbà yẹn lọ. kò sí kọ́pì kankan fọ́dọ̀ tẹ̀yìn. kò sí o. bẹ́ẹ̀ ni bá a ṣe pàdé ó lóun fẹ́ lọ rajà ó lélẹ́pọ̀ lòun ó lóun ní problem ibi iṣẹ́ òun. apẹtẹlẹ rẹ ti ta lẹ plot méjì ní 3.8 million bí ẹgán bọ́ sáàrin ìlú tó ti pẹ́ tán tí mọ́mì mi ti rà. 2009. 2009 ni mo ta lẹ̀ yẹn bọ́ ó ti pẹ́ tí mọ́mì tèmi gan ti kú sí 2002 ó ti pẹ́. 2002 mọ́mì mi ti kú. àwọn ọmọ ìyá yín mélòó lọ́mọ ń palẹ̀ yẹn. ọkùnrin ẹyọ kan tó mọ̀ gan wàhálà ni ó di wàhálà o
ó di wàhálà torí wọn. gbogbo àwọn yòókù sàpadà mọ̀ pé ta bóyá ti ta tán owó tó mọ̀. ìtẹ̀jẹ̀ kọ́mọ̀ tí wọ́n di wàhálà láàrin mi àtọkùnrin yẹn. kí ló tó di wàhálà síbẹ̀ ní kò mọ̀. property ó gbé bá mi pé property ìgbà tèmi àti Naim ń jà tọrọ yẹn di wàhálà tí máa rò mẹ́jọ pé sọ̀rọ̀ pé lẹ́hìn mi wà tó wà ní báyìí òun ló gbowó yẹn lọ́wọ́ mi ìdẹ̀ jẹ́wọ́ fún wọn lọ́mọ yẹn wá sọ̀rọ̀ pé wá fẹjọ́ mi lọ ṣùgbọ́n fámìlì pé sọ́ọ́rí pé ìkà ni mí àkọsílẹ́tà ni mí pé èmi ti tó wáyé pé mi àtọkọ mi jáǹsì mi ní sọ bí ọ̀rọ̀ lẹ́yìn ṣe jẹ́ torí máa dọ́gbọ́n máa parọ́ fún àwọn yẹn. tó àwọn yòókù yẹn gan mọ bínú sí yín nìyẹn náà wọn lè láìkí bẹ́ẹ̀ ṣe talẹ̀ wọn tẹ ilẹ̀ ya wọn tẹ fún wọn bẹ́ẹ̀ náà. àwọn tó kò tẹ̀ mọ́ ọkùnrin yẹn nìkan ó dọ́dẹ̀ bọ́ kọ́ nìkan ọkùnrin kan mọ́ mi wá bí. ọkùnrin yẹn wà ní sọ fún ìyókù ńgbà tó fẹjọ́ sùn pé aláìdáni wà ní gbọ́. èmi ni mo pè tí mo sọ fún gbà tó rẹ̀ di wàhálà tó fẹ́ send message sẹ́ni yìí gan gbà yẹn pé gan kò gbọdọ̀ sẹ́gbọ́n tó pé mo ní ẹni tó ń halẹ̀ kó fẹ́ pa. ọ̀rọ̀ lẹ́gbọ́n o ẹ ní ìṣẹ́jú díẹ̀ láti dáhùn àwọn tíyàwó yín sọ yìí. ó mi pé òun fẹ́ lọ ra epo ní Warri mo ní àwọn list wmb ó lóun fẹ́ lọ ra epo. the genius camp. ó lóun fẹ́ lọ ra epo. ẹ máa bọ̀. ni mo ṣe kọ́wọ́ yẹn fún. alàgbàsẹ́ ẹ̀sùn onídàákẹ́ mọ́ sọ tí náà. yes sir. ẹ pẹ̀lẹ́ ọkà yín lálẹ́ kan ẹ gbá tébù bíi kírísítẹ́mọ̀ jábọ́ ẹ mọ̀ ò lè jábọ́. ẹ má bínú torí tọ́lá. bínú rárá. irọ́ yẹn pọ̀ jù ní irọ́ yẹn pọ̀ ó shake mi gan. ok ẹ ní àkókò díẹ̀ láti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. yes sir. alákọ̀ọ́kọ́ kò sí mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ àgídìgbò láti fààyè gbà mí fún ọba tí mo fẹ́ sọ. ṣe rí mi ò ní láti máa sọ àtàtàntótó torí àlè torí. ẹ̀yin fẹ̀sùn kàn wá nígbà tẹ́ ẹ wá lọ́sàn-án mò ń fi yín rẹ́rìn ẹ̀sùn náà nìyàwó yín fi kàn wá ń sìn wípé ẹ ṣiṣẹ́ abẹ́nú ẹ̀yin náà lọ wádìí ìyàwó yín náà ní àwa náà wádìí ẹ ṣe àwọn akẹ́yìn méjèèjì á sì lọ́ mọ́ wádìí ẹ̀yin ẹ fọkàn balẹ̀ sẹ́yìn náà lẹ́rìí. ẹ̀rí tó complete ló wà lọ́wọ́ mi láti òkè délẹ̀ nípa pé ọmọbìnrin sọ wípé nígbà tó ń mí tì mí pé mi níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ ara mi lọ́wọ́ epo ni mo gbé wá sí Ìbàdàn mo máa ń gbé pọ́ láti Warri epo ni mo gbé wá sí Ìbàdàn lọ́jọ́ tí mo rí tán fi jábọ́ lórí ọ̀kadà fún mi o ọ̀rẹ́ mi ló ta fún mi o mo dẹ̀ yarí lọ́jọ́ yẹn pé mi ìfẹ́ bet ìyẹn ti lọ ṣe rí ní kúkúrú kò ta ilẹ̀ kankan kókó ẹ̀ fún mi ní 2009 o báwo mo ṣe máa mí tìrẹ̀ ní 2009 that very 2009 lọ́wọ́ àtàlẹ̀ lọ́wọ́ kówó 3.8 ṣe rí mo ní ẹ̀rí tó jẹ́ pé àwọn tó yẹ pé ọjọ́ tọ́jọ́ ẹ sálẹ̀ rí. yes tọ́jọ́ dàpọ̀ ìyá yìí ò kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ rálẹ̀ dé pé yọ ọkọ̀ lé tó fi kú i'm sorry to say. ìyá wọn. bẹ́ẹ̀ ni mi ní láti kó má dàbí pé mo embarrass kú ọ̀run pé láti máa sọ pé irú nǹkan báyìí ni ìyá wọn ń tà mi ò mọ màmá ẹ o màmá ẹ ti kú kí n tó meet ẹ bẹ́ẹ̀ mi gba owó ilẹ̀ mi gba 1 naira even nígbà tí mo bẹ̀rẹ̀ ilé mi tí mo lọ ra ilẹ̀ báwo ni ìyàwó mi. it's alright ìyàwó yín sani ó sì bímọ fún yín. ìyàwó sí ìyàwó mi mọ. ó sàbímọ fún yín. ìyá ọ. madam. nínú ọmọ tó. madam ẹ̀yin ti ta lé oje òun náà ìwọ ló ní wọn ta. èmi ò sọ pé kó ta lé o. wọ́n sá ti ta lé àwọn ọmọ rẹ náà ló sì fi tọ́jú ìwé wo lẹ fi ta léhùn. ẹ ṣàlàyé ìwé tó wà lọ́wọ́ mi òun fúnra rẹ̀ ló ṣe lájọṣèwé ló dẹ̀ forúkọ mi sí nígbà tó mọ̀ pé òun jẹ mí lówó mo sọ fún yín jẹjọ mo ní ó gba owó lọ́wọ́ mi. ó ṣèwé. ó ṣe ìwé. ó dẹ̀ forúkọ yín sí. bẹ́ẹ̀ ni land agreement orúkọ mi ló fi sí èmi fúnra mi Bùkọ́lá Látúndé ló wà ń bẹ̀ kán lọ sí anywhere tí wọ́n fẹ́ verify ìwé kó wá gbé ti tẹ̀ jáde tìwé méjì ó ṣàlè wà lórí ilé kan. bẹ́ẹ̀ni. mo ní land agreement mo ní plan. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀lẹ́rìí. no ẹ̀ ti gbé ẹrí pọ̀. bọ̀ wọ́n ti lọ́kọ mi. ẹ tán bá lọ́kọ mi èmi náà láre kiri ni àwọn náà jẹ́ ọmọ láre kiri alájí mi ò ní alẹ́jọ́ tó ti fi ọkọ mi ó sọ ní court ọmọ ẹwọ ọmọ sùn mẹ́fà ló wà lọ́wọ́ mi gbà tó fi mí lẹ̀.